gbàsgbòs tó lágbára leléyìí ò désọlá ìyàwó òṣèré nollywood yorùbá kúnlé afọ́ọ̀d mà ló ti fèsì ọ̀rọ̀ tó lágbára ránṣẹ́ sí òṣèrébìnrin mọ́tilọ́lá akínlámì. ṣé ẹ rántí pé mọ́tilọ́lá jáde lẹ́nujọ́ mẹ́ta kan tó ní afọ́ọ̀d ò jẹ́ kóun ríṣẹ́ gbà mọ́ pé gbogbo location ni ó ti ń blọ́ọ̀kù òun pé bí wọ́n bá fi ṣe dìrẹ́kítọ̀ tóun sì wà lórí àwọn tí wọ́n fẹ́ káàstì àfikún mú kan nínú àwọn méjèèjì tí ọ̀rọ̀ náà sì ti wá di gbọ́nmi-sí-omi ò tó báyìí. kò pẹ́ kò jìnnà tó sọ àwọn ọ̀rọ̀ yìí ní kété tó sọ àwọn ọ̀rọ̀ yìí tó ní káwọn èèyàn bá òun bẹ Kúnlé Afọ́ọ̀d wò pé kó má gbàjẹ́ lẹ́nu òun o wípé gbogbo àwọn alágbára Nollywood ló mọ̀ nípa ọ̀rọ̀ yìí ṣùgbọ́n ó dàbí ẹni pé wọn ò tí ì mọ nǹkan tó máa ṣe lórí ẹ̀. ó dàbí ẹni pé agbára wọn ò ká ọ̀rọ̀ yẹn mọ́ tó bẹ àwọn èèyàn wípé kí wọ́n bá òun kọ́ bá òun bá Afọ́ọ̀d sọ̀rọ̀ kó fòun lọ́rùn lẹ̀ o wípé òun ò bá ṣọ̀rẹ́ mọ́ òun ò sì bá ṣiṣẹ́ mọ́. kété lẹ́yìn ọ̀rọ̀ yìí náà níyàwó Afọ́ọ̀d jáde ló kijó mọ́lẹ̀ pẹ̀lú orin Súlé Àlàó Màláíkà láti fèsì sọ́rọ̀ Mọ́tilọ́lá. ó sọ̀rọ̀ kan nínú orin yẹn wọ́n ní àgbèrè ni ṣúgà ń gbé pé ó ti ládùn tẹ́lẹ̀. kí ló ládùn tẹ́lẹ̀ ta làgbèrè ta ni ṣúgà? ọ̀rọ̀ ńlá rèé o. ẹ wo fọ́nrán yìí fúnra yín kẹ́ ẹ gbọ́ bí ìyàwó Afọ́ọ̀d ṣe forin àti ijó tó fi sọ̀kò ọ̀rọ̀ sí Mọ́tilọ́lá. Welcome to CrossBlogX TV. Remember to like, share and follow us. ọmọdé kúnlé májà wọn kò rárá ilé ayé oṣù níbi tó wà ní mú ìwé tara yé sábàtì ìlànà pé kọ́ má jẹ́ mi máa yé mo lè fún wa èmi ò bá lọ́wọ́ wọn. ó lágbára èsì yìí lágbára ó kì í sọ̀sẹ̀ rà. àwọn ọmọ ògbóró náà wọn ò dà mọ́ èyí tó lọ fíṣọ̀ nínú wọn ò dà mọ́ o wọn lọ́wọ́ láyé wá wọn ò dẹ̀kú wọn ní kọ́ wá bà lọ́wọ́ wọn ò dà mọ́ o wọn láyé lábẹ́ẹ̀kẹ́ àwùjọ yá wọn lọ́wọ́ lábẹ́ pààrà ọ̀tayọ̀ nǹkan lè ṣì dé pé mi ò ṣẹ̀wọ̀n ó yá fẹ́ pápọ́nṣẹ́ mi kò ṣe kíkẹ́ àtọ́bí oṣù ní ìgboro kíkẹ́ àtọ́bí oṣù ní ìgboro kíkẹ́ àtọ́bí oṣù ní ìgboro kíkẹ́ àtọ́bí oṣù ní ìgboro. ó lọ ìjọba lọ. nílẹ̀ Yorùbá báwọn èèyàn bá ní nǹkan ti ládùn tẹ́lẹ̀ pé àgbèrè ni ṣúgà ń gbé kí ló túmọ̀ sí lọ́dọ̀ yín? kí ló ládùn tẹ́lẹ̀ ta làgbèrè ta ni ṣúgà? ọ̀rọ̀ ńlá rèé o. èsì tó lágbára lélẹ́yìí. lọ́dọ̀ tiyín kí ni ọ̀rọ̀ yìí túmọ̀ sí? ẹ rántí pé nínú fọ́nrán tí Mọ́tilọ́lá ti ké gbàǹjarè pé kán gbà wọ́n lọ́wọ́ Afọ́ọ̀d ó sọ wọn kan wípé nígbà tí òun sì ń bá Afọ́ọ̀d ṣọ̀rẹ́ ìyàwó ẹ̀ ń bínú tó ń pariwo òun káàkiri nǹkan báyẹn nígbà tó dẹ̀ ti wá pariwo pé káfọ́ọ̀d fòun lọ́rùn lẹ̀ nísìnyí tíyàwó ẹ̀ ti jáde ìyàwó Afọ́ọ̀d ti jáde tó wá ń kọrin pé àgbèrè ni ṣúgà ń gbé epo ti ládùn tẹ́lẹ̀. kí ló túmọ̀ sí lọ́dọ̀ yín? àgbèrè ni ṣúgà ń gbé ó ti ládùn tẹ́lẹ̀ pẹ̀lú pé Mọ́tilọ́lá ó ní kí Kúnlé Afọ́ọ̀d fòun lẹ̀ ẹ̀yin náà ẹ kó papọ̀ kẹ́ ẹ wá sọ ohun tó túmọ̀ sí lọ́dọ̀ yín. kí ló túmọ̀ sí lọ́dọ̀ yín? ta làgbèrè ta ni ṣúgà? Drop comment in. Remember to like, share and follow us. Thanks for watching.